Odùduwà Media. Ẹ̀yin olólùfẹ́ Kí lẹ rí sí, mo kí wa káàbọ̀ sí ọ̀tún ètò wa fún ti òní. Tí mo mú wá lónìí ẹ ṣáà jẹ́ ká máa kíyèsára ni o. Ariwo ẹ mú ẹgbà ẹ nà ẹ bá jà ẹ fà láṣọ ẹgbẹ́ sọ̀hún ẹ tì síbí ẹ tì síbẹ̀ yẹn. Òun ni mo gbọ́ ni mo bá dúró wípé kí n ṣe gbebo rustic something gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àwọn àkójọpọ̀ ìrírí àti àwọn kàyéfì wọ̀nyí ni mo máa mú wá fún wa lórí ètò Kí lẹ rí sí, kí a bá lè fi kọ́ ara wa ní ọgbọ́n, ká fi fúnra wa ní ìmọ̀, ká fi pín òye kó lè kárí. Láti ilé iṣẹ́ Nuwa Media, ibẹ̀ láti máa mú ètò Kí lẹ rí sí wá fún wa. Ilé iṣẹ́ tó máa ń fọ́n rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá pẹ̀lú àwọn iṣẹ́ ìbílẹ̀ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa tí wọ́n ti làmìlaka. Èmi ni olólùfẹ́ yín tòótọ́, ẹni bí ọkàn yín, aródù òjígòbì, ọmọ bàbá wo tí ṣọ̀gá wo, ọmọ wọn lówù òdùrú ajífipé ṣeré, ògbógbòǹdù ẹkùn ní mi ọmọ ògbógbó máa fẹ́ràn. Èmi lọmọ erin fọn níjù, gbogbo ilẹ̀ ń mì tìtìtìtìtìtì. Ọmọ bá àríjà àwọ̀ làámọ̀, ọkọ̀ dúdú ọkọ̀ pupa, ọmọ àwà òṣùlé ọmọ láàgbélù, ọmọ bàbá kan omi tútù tí jó ni fàìfàì. Lèmi bá bàtà kété ń tèmi ní bá ní kí n ṣa méjì mẹ́ta nínú ohun tí wọ́n jọ ń fà á sí ọ̀tún fà á sósì sí, kí n gbé wá fún wa ká fi kọ́ ọgbọ́n. Kí ló ṣẹlẹ̀, kí ló dé? Wọ́n ní ọkùnrin yìí ló dé ló bẹ̀rẹ̀ sí ní lọ ń bá ọ̀tún ló lọ ń bá òsì, kọ́ máa gbà òun kẹ, igbá kan máa ṣàwo kẹ, ìkòkò bá ń ṣe kò kí ni gbá àtàwo tó ṣẹlẹ̀. Wọ́n ní ó kẹjọ́ lóró, ó ní òun ń ṣe àánú èèyàn, ó ń wa ọkọ̀ bọ̀ láti ìlú kan nítòsí ibi tí èmi ti ń ṣiṣẹ́. Lẹ́ni ìbádàn òun dúró wípé kóun ṣàánú òun kóun gbé òun dé ìlú Ṣàgámù. Ó ní lòun bá gbé ẹni yìí. Ó kù díẹ̀ káwọn dé Ṣàgámù lòun bá ní àti fẹ́ dé Ṣàgámù apá àbólẹ̀ tí wọ́n bọ́lẹ̀ tó rọ́nà òun sì ń tẹ̀síwájú. Ẹni yẹn bá sọ wípé kóun sì máa lọ pé ọwọ́ iwájú ni òun ń lọ. Ó lóun dẹ̀ gbé dé ibi tí èmi náà ti rí wọn torí inú ọgbà tó jẹ́ ọgbà gbogbo èrò ní níbi títọ̀ tún tòsí ọkùnrin obìnrin ọmọdé àtàgbà tó máa ń wọ̀ ní òrèkóòrè. Ó lóun bá gbé dé ibẹ̀. Ǹjẹ́ kí làwọn débẹ̀ ṣe mọ̀? Wọ́n ti jọ ń bára wọn bọ̀ tó jọ̀wọ́ kẹ́ nínú mọ́tò. Ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ni pé ó fẹ́ máa yéra wọn. Wọ́n ti fẹ́ dàbẹ̀ ní pé wọ́n ti mọra tìtẹ́lẹ̀ ní bó ṣe ń sọ ọ̀rọ̀. Ó ní ló bá ní kóun jọ kóun sáré yá òun ní fóònù òun kóun fi pẹni tóun fẹ́ wá bá, kóun ò ní owó ìpè ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun. Ó ní lòun bá mẹ́rọ ìbánisọ̀rọ̀ òun ò bá mọ̀ fún. Ó ní ló pẹ́ ẹni yẹn tán ló bá ní kóun má bínú pé kóun sáré lo àwọn ẹ̀rọ tí a fi ń gbowó tí gbogbo wa ń pè ní POS. Ó ní ló bá bọ́lẹ̀ ló bá ní òun fẹ́ lo POS. Ibi oní POS ṣá ni ó lọ ni òun yìí ń retí pé á dé fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun tó wà lọ́wọ́ ẹ̀. Ó ní ló bá dé kò pẹ́. Ó ní òun bá dẹ̀ ní fóun ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ló bá mú fóònù fún òun bá fi sí inú ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ òun bẹ̀. Pọ́nrọ́ tó dẹ̀ má dà ló bá ní ẹ̀gbọ́n ẹ má má bínú pé ẹni tóun wá bá kọ wípé owó ò tí ì rí àmọ́ ó ń bọ̀ wá bá òun ní ìsìn. Ó ní bó fi nǹkan kan òun ní o bí òun kò ṣáàyè òun ó ló ṣàní kóun ṣàánú òun kóun fóun ní owó. Ó lóun bá mú káàdì tí òun fi ń gbowó lòun bá lọ ọ̀dọ̀ àwọn ní POS lòun bá tún gba òbítíbitì owó lòun bá kó fún un. Ó ní ló bá tún gba fóònù òun tún fẹ́ pẹ́ ní ẹ̀ pé òun ti ní owó yẹn lọ́wọ́ kó máa bọ̀ kó máa kó owó tó kù bọ̀. Ìyẹn ṣáná ní ó bá jàṣà ibẹ̀ lòun ṣàdúró sí òun ti gbàgbé ara. Ó lóun kàn rí tẹ́nìkan kí òun kọjá pé bàbá alágbájá ibẹ̀ ni ara òun ti sọjú lòun bá ní ẹ wá ẹnìkan bá òun sọ̀rọ̀ ní ìsìn tó fẹ́ gba nǹkan báyìí lọ́wọ́ òun ló bá fọ́n sí inú ọgbà yẹn wípé kóun máa wá ẹni yẹn kiri òun ò rí ẹni náà kóun padà sí ìdí ọkọ̀ òun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun kejì tó wà nínú mọ́tò wọ́n ti òun kẹ́fín wípé wọ́n ti mú torí ibi tóun fi sí òun máa rí ẹni tóun bá wo àti ojú fèrèsé ọkọ̀. Ó ní ìgbà tó máa dé di ọkọ̀ wọ́n ti ṣọ́ ilẹ̀kùn ọkọ̀ pa lọ̀rọ̀ bá di gbàgbó gbìgbì níbo ni kóun yí sí níbo ni kí òun lọ. Ibi tó ti ń bẹ̀ yẹn ní ẹnìkan ti dé yẹn wá ní ẹ má dá lóhùn irọ́ ló ń pa òpé bó ṣe máa ń ṣe nìyẹn pé gbogbo ìgbà ló máa ń lóhùn wakọ̀ tóun ṣàánú èèyàn. Ìyẹn bá tún bẹ̀rẹ̀ sí ní mọ́rọ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní ta mọ́ wípé ṣèbí níjọ́ báyìí ó wá síbi báyìí ó sọ pé ìtàn tó pa níbí báyìí náà nìtàn náà tí ó pa ní ọjọ́ náà. Wọ́n ní níjọ́ kan báyìí náà bó tún ṣe nìyẹn bọ́rọ̀ ṣe di gbọ́n mi sí omi òtó igbá àwo ìkòkò bàbá ìṣàsùn. Kí ló mẹ́mí mú wá fún yín ní wípé èmi ò mọ ohun tẹ́ ẹ máa sọ sí o àmọ́ mo fẹ́ kí a jọ mọ̀ wípé ìgboro ò rẹ́rìn rárá mọ́
kò sí ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tí àwọn èèyàn ò fẹ́ gbà láti fi lè gba owó lọ́wọ́ ẹnikẹ́ni. Tóògùn tàyájọ́ tàyọ́jọ́ tìgbétìgbé tirọ́tirọ́ gbogbo ẹ̀ náà ni wọ́n ń pò ó papọ̀. Àmọ́ kí lẹ̀yin rí sí i? Ṣó ṣe yín rí? Tẹ́ ẹ ti rírú ẹ̀ rí? Ẹ fi ṣọwọ́ sí wa lórí àwọn ìtàkùn wa, nọ́mbà ìbánisọ̀rọ̀ wa àti ímeèlì wa gbogbo tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ kí a bá yín gbé àwọn míì náà tẹ́yìn náà ní lọ́wọ́ tẹ́ ẹ ti rírí, tẹ́ bá fẹ́ ká bá yín gbé sí afẹ́ àwọn ènìyàn láti bá wa dá sí, ẹ fi wọ́n ṣọwọ́ sí wa. Tó bá dẹ̀ jẹ́ àwọn iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lóríṣiríṣi tí a máa ṣe nílé iṣẹ́ wa lẹ fẹ́ kí a wá bá yín ṣe, ẹ pè wá lọ́gán la máa dá yín lò. Tó bá dẹ̀ jẹ́ wípé ká bá yín kà sí òwú àwọn ohun àṣà, ohun tó ta wá yọ, tó mú oríyìn bá wa, tó fún wa ní ìgbéraga wípé ọmọ káàárọ̀ òjíire ni wá ní tòótọ́ ló wà ní ìlú yín gbogbo, ẹ jẹ́ kí a mọ̀, àwa bá yín ka sínú fọ́nrán. Èmi náà ni tiyín ní tòótọ́, Aródò Òjígọ̀bí mi ò pa orúkọ dà, ọmọ wọn ló wo òdùrú ajífẹ́pẹ́ ṣeré, àfi kan ṣoṣo tó ń bẹ nílé bàbá wo tó ń ṣọ̀gá wo, ọmọ bàbá kan omi tútù ti jó ní fàìfà. Èmi àti yín ni lálàáfíà ara ní ìgbà míì ìgbà re. MUA Media.